Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa kálọ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà tí ẹ̀ ń like, tí ẹ̀ ń share. Ojú tẹ kúkú fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Orúkọ mi ò yí padà, Emmanuel Olúwatómọ̀ ọmọ Ajíbádé ni orúkọ tèmi. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni Frank Edou tó ṣàlàyé wípé kò kí ń ṣe pé wọ́n lé òun nìkan ni ó fa kí Who Wants to be a Millionaire dá dúró. Olùdarí ètò tẹlifíṣàn tó gbajúgbajà ní Nàìjíríà, Frank Edou, ti ṣàlàyé ìdí tí ètò eré ìbéèrè tó ń jẹ́ Who Wants to be a Millionaire fi dá dúró. Frank Edou sọ pé àwọn ìròyìn tí wọ́n ń tàn pé wọ́n lé òun kúrò ní iṣẹ́ náà kì í ṣe òótọ́. Ó ní kò sí ìgbà tí àwọn olùdarí ètò náà lé òun. Ó ṣàlàyé pé ètò náà dá dúró fún àwọn ìdí míì tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ètò ìṣàkóso àti bí ètò náà ṣe ń lọ, kì í ṣe nítorí pé wọ́n yọ òun kúrò. Frank Edou sọ pé ó ṣiṣẹ́ lórí ètò náà fún ọ̀pọ̀ ọdún. Ní gbogbo àkókò yẹn, ó ní inú òun dùn pé òun ní àǹfààní láti bá ọ̀pọ̀ ènìyàn pàdé, kí ó sì jẹ́ apá kan nínú ètò tó mú ayọ̀ bá ọ̀pọ̀ ìdílé. Ó tún sọ pé ọ̀pọ̀ ènìyàn sì máa ń bi òun pé kí ló ṣẹlẹ̀ sí ètò náà. Nítorí èyí ni ó fi pinnu láti sọ òtítọ́ kí àwọn ènìyàn máa bá tẹ̀síwájú nínú gbígbọ́ ìròyìn tí kò dájú. Ó ní kò ní ìṣòro pẹ̀lú àwọn tó ń ṣètò ètò náà. Ó sọ pé ìbáṣepọ̀ wọn dára, kò sì sí ìjà tàbí àríyànjiyàn tó mú kí ètò náà dá dúró. Ọ̀pọ̀ olólùfẹ́ ètò náà sọ pé wọ́n rántí bí Frank Edou ṣe máa ń darí ètò náà pẹ̀lú ọgbọ́n àti ìdùnnú. Wọ́n ní ètò náà jẹ́ ọ̀kan lára àwọn ètò tẹlifíṣàn tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn ní Nàìjíríà. Àwọn kan tún sọ pé ètò náà ran ọ̀pọ̀ ènìyàn lọ́wọ́ láti gba owó ẹ̀bùn, ó sì tún kọ́ àwọn olùkópa ní ọ̀pọ̀ ìmọ̀ tuntun. Àwọn amòye nínú ilé-iṣẹ́ eré ìnàjú sọ pé nígbà míì ètò tẹlifíṣàn lè dá dúró nítorí ọ̀pọ̀ ìdí. Ó lè jẹ́ nítorí ìṣúná, ìṣàkóso tàbí àwọn ìpinnu ilé-iṣẹ́. Wọ́n ní kò yẹ kí àwọn ènìyàn máa gba gbogbo ìròyìn tí wọ́n bá rí lórí ayélujára gbọ́ láì jẹ́rìí rẹ̀. Wọ́n rọ àwọn aráàlú pé kí wọ́n máa gba ìròyìn láti ọ̀dọ̀ àwọn orísun tó ṣe é gbẹ́kẹ̀lé. Frank Edou dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ àti ìtìlẹ́yìn tí wọ́n ti fi hàn sí i láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ó ní ìfẹ́ àwọn ènìyàn ló ń fún un ní agbára láti máa bá iṣẹ́ rẹ̀ lọ. Ó sọ pé òun máa tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ètò àti ẹni tó ń ṣiṣẹ́ nínú ilé-iṣẹ́ ìròyìn àti ìnàjú. Ní ìparí, ọ̀pọ̀ olólùfẹ́ ètò Who Wants to be a Millionaire sọ pé inú wọn dùn pé Frank Edou ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. Wọ́n ní ó dára kí òtítọ́ máa hàn kí ìròyìn tí kò dájú má bàa tàn. Báyìí ni a rí lórí ìròyìn wa fún títí òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.